Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bíkíbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ àti láti máa wo ìkànnì àràmọ́dá. Ìròyìn àsìkò ló ń dé sétí ìgbọ́yín látẹnu Olúwaṣèyí Ṣóhùnmí. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó lòyọ nínú ìròyìn lónìí. Ààrẹ Bọ́lá Tinubu fún àwọn gómìnà ìpínlẹ̀ ní gbèdéke ọjọ́ 7 láti wá sọ ọ̀nà tí wọn yóò gbà pèsè oúnjẹ lọ́nà yanturu fún ìpínlẹ̀ wọn. Ọ̀gá àgbà ikọ̀ ọmọ ogun orílẹ̀ lórílẹ̀‐èdè yìí ti pàṣẹ ìgbéga kíákíá fún ọmọ orílẹ̀-èdè yìí kan tó kẹ́kọ̀ọ́ gboyè láti orílẹ̀-èdè United Kingdom. Àjọ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ikú aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ Konga tẹ́lẹ̀. Aláṣẹ àgbà fún àjọ EFCC ní kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn òṣìṣẹ́ rẹ̀ méjì kan. Àjọ custom gba epo bẹntiró tí jálá rẹ̀ tó 67,50 ìyẹn 26,950 litres. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tẹ́lẹ̀ Donald Trump ti bójú ààrẹ Joe Biden jẹ́ níbi ìsọ̀rọ̀ǹgbèsì tó wáyé lọ́jọ́bọ̀ àná. Wọ̀nyí àti àwọn ìròyìn mìíràn lẹ́wọ̀n máa láǹfààní láti jẹ̀gbádùn bí a bá lọ sókè lọ́hùn tí a padà dé. Ẹ kú ìtẹ́tíléko. Ẹ káàbọ̀ padà, ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu lọ́jọ́bọ̀ àná ti fún àwọn gómìnà ìpínlẹ̀ ní gbèdéke ọjọ́ 7 láti wá jábọ̀ padà fún òun lórí bí wọn yóò ṣe lè pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu láwọn ìpínlẹ̀ oníkúlùkù wọn tí ìjọba àpapọ̀ yóò sì máa fún wọn lówó ṣiṣẹ́ náà. Ààrẹ fún ìpè síṣẹ́ yìí níbi ìpàdé àwọn ìgbìmọ̀ tó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ okòwò ìlú ẹlẹ́nkejì lógóje irú rẹ̀ yẹn 142nd níbi tí àwọn gómìnà pẹ̀lú àwọn tó jẹ́ igbákejì wọn péjú pésẹ̀ sí níléeṣẹ́ ààrẹ tó wà ní olú ìlú wa ní Àbújá. Bákan náà ni ààrẹ tún ṣaṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ tí yóò máa ná orílẹ̀-èdè yìí tó tírílíọ̀nù kan owó náírà ìyẹn 1 trillion naira nínú àlàkalẹ̀ rẹ̀. Ó ní àwọn yóò máa fi ẹgbẹ̀rún lọ́nà 50 náírà ran àwọn ìdílé tó dín 103 ní mílíọ̀nù 4 ìyẹn 3.7 million families lọ́wọ́ jákèjádò ìpínlẹ̀ 36 ilẹ̀ yìí àti olú ìlú ilẹ̀ wa Àbújá. Ó tún ní àwọn ìpínlẹ̀ yìí yóò máa gba bílíọ̀nù mẹ́wàá lọ́kọ̀ọ̀kan fún ìpèsè àwọn ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì ìyẹn compressed natural gas bus. Ó ní àwọn yóò tún máa ná bílíọ̀nù 165 ìyẹn 155 billion naira owó ilẹ̀ wa lórí oúnjẹ. Bákan náà ni ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìfiléde Ajuri Ngalale sọ di mímọ̀ wípé àwọn yóò máa ṣàmójútó àwọn ọ̀nà márosẹ̀ Sokoto sí Badagry ti Ọ̀yọ́, Ògùn àti Èkó kámẹ́nubà díẹ̀ nínú wọn. Ó ní nínú owó rọ̀gùnrọ̀gùn tí ìjọba là kalẹ̀ yẹn tírílíọ̀nù kan owó náírà yìí ni wọn yóò ti máa ṣe àwọn iṣẹ́ náà. Ó wá rọ àwọn tó jẹ́ gómìnà ìpínlẹ̀ yìí láti bẹ̀rẹ̀ sí ní tẹpẹlẹmọ́ ojúṣe tiwọn kí iṣẹ́ òun lè jẹ́ ṣíṣe kíákíá fún ìgbáyégbádùn gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Ọ̀gá àgbà yanyan fún ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀ lórílẹ̀-èdè yìí ìyẹn Nigerian Army Lieutenant General Taoreed Lagbaja ti pàṣẹ kí wọ́n ó ṣètò ìgbéga sí ipò lieutenant kejì fún ọmọbìnrin kan tí ó fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin àkọ́kọ́ tí ó kẹ́kọ̀ọ́ ìmọ̀ nínú iṣẹ́ ológun láti òkè òkun ìyẹn Olùṣùkú Ọ̀wọ̀wọ̀ látàrí oyè ẹni tó perégedé nínú iṣẹ́ ológun èyí tó gbà láti orílẹ̀-èdè United Kingdom kó tó padà wá sórílẹ̀-èdè wa Nàìjíríà. Iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lórí ìkànnì X rẹ̀ lọ́jọ́rú tó kọjá yìí níbi ayẹyẹ tí wọ́n ti fi ipò tuntun ọ̀hún dá Olùṣùkú lọ́lá. Ẹ̀ka iṣẹ́ tó yà lárọ̀tọ̀ nínú àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ìlú ìyẹn Nigerian Customs Service Special Operation Team ti gba epo bẹntiró tí jálá rẹ̀ tó 67,50 ìyẹn 26,950 litres lọ́wọ́ àwọn arúfin kan lẹ́nu ìgbìyànjú wọn láti gbé sọdá kúrò lórílẹ̀‐èdè yìí. Adarí ẹ̀ka iṣẹ́ yìí Uzen Ejibunu ló fọ̀rọ̀ ọ̀hún léde láàrin ìpéjọpọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú Abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ògùn. Ó ní níṣe ni wọ́n pọn epo ọ̀hún dẹmudẹmu sínú àgbá oníwọ̀n 25 ìyẹn 25 litres lọ́nà tó kọ̀ dín rébété ní ẹgbẹ̀rún ìyẹn 978 gẹ́gẹ́ bí wọ́n ti pè é. Àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí àwọn
ohun tó rọ̀ mọ́ ikú ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Konga tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí Nick Umudia lẹ́ni tí wọ́n ní ó para rẹ̀ sínú ilé ní Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó. Agbẹnusọ àjọ ọlọ́pàá nípínlẹ̀ yìí Benjamin Hundeyin jẹ́rìí sọ̀rọ̀ yìí fáwọn akọ̀ròyìn wa wípé Umudia yìí ní ẹni ọdún márùndínláàádọ́ta ìyẹn 45 years ni wọ́n ní ó ṣàdédé mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ nínú ilé láti ké sí ìbátan rẹ̀ tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà lórí bí yóò ṣe pín ogún rẹ̀. Lẹ́yìn èyí ni ó tún kàn sí ọmọ rẹ̀ obìnrin wípé òun kò ní fi sílẹ̀ kó tó di wípé ó lọ fò bọ́ sílẹ̀ láti orí òkè ní ilé rẹ̀ títí di àkókò ikú rẹ̀ yìí. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé òun kan náà ni olùdarí iléeṣẹ́ D-Light tí ó ń pèsè iná tó ń lo agbára oòrùn ìyẹn sólà. Ikú rẹ̀ yìí tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà yìí ni wọ́n ní ó jẹ́ kàyéfì fún gbogbo títí ó gbọ́ lẹ́ni tí wọ́n ní wọ́n bí sí ìjọba ìbílẹ̀ Ìkà lápá gúúsù ìpínlẹ̀ Delta. Alábòjútó ọlọ́pàá ti tún àṣeyàn nípínlẹ̀ Ọ̀yọ́ Ṣónúbí Ayọ̀délé ti ṣèlérí wípé àjọ ọlọ́pàá orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò túbọ̀ tẹ pẹlẹmọ́ iṣẹ́ rẹ̀ láti rí wípé ààbò tó dájú lórí ará ìlú àti àwọn ohun ìní kò mẹ́hẹ. Ayọ̀délé tó fèyí léde lọ́jọ́bọ̀ àná nílùú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọ̀rọ̀ ìfiléde nípa ètò ìwúyè rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn. Ó ní àwọn kò ní ṣojú ṣáájú bó tẹ̀sìn àbí ṣe ẹlẹ́yàmẹ̀yà mọ iṣẹ́ ọ̀hún. Bẹ́ẹ̀ ni ó tún mú dá àwọn ará ìpínlẹ̀ náà lójú wípé ìṣàkóso òun kò ní fààyè gba pálapàla ìwà ìrúfin àbí ìwà ọ̀daràn eléyìíkéyìí. Ó ní bẹ́nikẹ́ni bá ti fọwọ́ padà òfin lójú kí tọ̀hún ó máa múra láti fẹnu yàtà òfin. Alága fún àjọ tó mójútó àjẹbánu àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission EFCC Ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé ti ní kí wọ́n fi ṣìnkú òfin mú àwọn méjì kan tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ EFCC yìí látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n kọ̀ láti fẹsẹ̀ pẹ̀lẹ́ mú òṣìṣẹ́bìnrin ilé ìtura ríjọ́nì kan tó wà ní Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó. Nínú fọ́nrán kan tó ká ìṣẹ̀lẹ̀ yìí sílẹ̀ ni wọ́n ti gan ní àwọn ẹni à ń wí yìí tí wọ́n jáwọ́ àwọn iyàrá ilé ìtura yìí tí wọ́n sì palẹ̀ àwọn oníbàárà tó níye díẹ̀ mọ́ léyìí tó bí awuyewuye láàrin àwọn pẹ̀lú obìnrin náà. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní kàyéfì ọ̀rọ̀ ọ̀hún ni wípé òwúrọ̀ kùtùkùtù ní àkókò tí wọ́n wá ṣiṣẹ́ yìí tí òun kò lérò wípé ó yẹ kí wọ́n ti wà lẹ́nu iṣẹ́ wọn ní àkókò náà. Lórí ọ̀rọ̀ ọ̀hún ni alága àgbà fún àjọ yìí Olúkóyèdé ti wá ní àwọn yóò gbé ìgbésẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà bóyá iṣẹ́ táwọn òṣìṣẹ́ náà wá ṣe bá òfin mu àbí wọ́n wá dá iṣẹ́ ara wọn jẹ́. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ìsọ̀rọ̀ ngbèsì tó wáyé láàrin ààrẹ ilẹ̀ Amẹ́ríkà lọ́jọ́ àná Joe Biden àti ààrẹ tẹ́lẹ̀ rí Donald Trump ní ìmúrasílẹ̀ de ètò ìdìbò ọdún yìí ní orílẹ̀-èdè ọ̀hún ni ó ti bí awuyewuye oríṣiríṣi nílẹ̀ ọ̀hún títí wọ àwọn orílẹ̀-èdè àgbáyé yòókù látàrí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń fi ẹ̀hónú hàn wọ́n níbi tí àwọn adíje méjèèjì ti fi ara wọn ṣe oríṣiríṣi ẹlẹ́yà. Donald Trump ní Biden ò ní àṣeyọrí lórí ọ̀rọ̀ okòwò àti wípé ó ti dàgbà ju kó lọ fún sáà kejì lọ. Bó tilẹ̀ jẹ́ wípé ìrísí Biden jọ ẹni tó fẹ́ fèsì lórí ọ̀rọ̀ ọ̀hún níṣe ni ó ṣàwátì ohun tí yóò sọ. Àwọn méjèèjì yìí nìròyìn ti wá sọ nímọ̀ wípé wọ́n dàgbà jùlọ ní àkókò tí wọ́n gun orí àléfà náà. Biden lẹ́ni ọdún mọ́kànlélọ́gọ́rin ìyẹn 81 years àti Trump lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin 78 years ni wọ́n tún ní wọ́n ṣe bí ọmọdé nínú ìsọ̀rọ̀ ngbèsì náà. Ìdá mẹ́tàdínláàdọ́rin àwọn tí ó tẹ̀lé ètò ọ̀hún ni wọ́n ní Donald Trump fojú Biden gbolẹ̀ rọ́kùrọ́kù. Bákan náà ni Kate Bedingfield tó jẹ́ adarí ọ̀rọ̀ ìfiléde fún ààrẹ Joe Biden tẹ́lẹ̀ rí jẹ́rìísí wípé ìbanilójú jẹ́ lọ́jọ́ ọ̀hún jẹ́ fún ààrẹ Joe Biden. Ìròyìn eré ìdárayá. Nínú eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ọ̀kan lára àwọn ìràwọ̀ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ọwọ́ ẹ̀yìn ikọ̀ Super Eagles George Abe ni ó ti kí àjọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè yìí ìyẹn Nigeria Football Federation lẹ́yìn lórí ìpinnu rẹ̀ láti gba akọ́nimọ̀ọ́gbá tí yóò máa darí ikọ̀ Super Eagles tuntun láti ilẹ̀ òkèrè. Bí ẹ kò bá gbàgbé wípé láìpẹ́ yìí ni Finidi George tó gbàṣẹ́ ọ̀hún lọ́wọ́ Joe Parceiro láti orílẹ̀-èdè Portugal
kọ̀wé ìfiṣẹ́sílẹ̀ látàrí bí ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù Super Eagles yìí Victor Osimhen ṣe gbéná wojú rẹ̀ lórí gbólóhùn wípé òun kò lè bẹ́ láti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè rẹ̀. George Adeye láàrin àwọn tó gba àmì ẹ̀yẹ nínú ìdíje ilẹ̀ adúláwọ̀ fún ọdún 2004 fi ìrírí rẹ̀ kí àjọ NFF lẹ́yìn wípé akọ́nimọ̀ọ́gbá dàbí wòlíì ni wọn kì í níyì ní ìlú wọn. Ó ní nídìí èyí kí àjọ NFF ó wá akọ́ṣẹ́mọṣẹ́ kan tí òye kíní ọ̀hún yé láti ilẹ̀ òkèrè kó máa darí ikọ̀ náà lẹ́ni tí àwọn agbábọ́ọ̀lù ọ̀hún kò ní lè rí fín. tó ará kò ní jù báyìí lọ fún ìròyìn àsìkò láti ìkànnì Àràmọ́dá. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ̀yin gan ni ìkànnì yìí ẹ gbìyànjú láti tẹ subscribe button ẹ tẹ àwọn fúnra wa ní ká mú gbádùn ẹ bá wa pín kó kárí ilé kó kárí oko. èmi Olúwaṣèyí Ṣóhùnmí tó ń ka ìròyìn sí létí ìgbọ́ ní sáà yìí lóní iṣẹ́ wa ò ní dìṣẹ́ o ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń gbádùn wa ẹ máa yáṣẹ́.